bàbá ní tí driver mi bá try any of my driver tó bá try pọ́n change orin tó wà nínú mọ́tò àwọn máa bá wọn jà àwọn máa fara ya táwọn máa para fún wọn tó máa dìjà gidi gan. ṣé orí nǹkan tí mò ń try láti jẹ́ kó mọ̀ ni wípé kí lẹ́bùn tọ́lọ́run fún ẹ kí lóore tọ́lọ́run ṣe fún ẹ tó ti ń gbìyànjú lórí ẹ Ọlọ́run dẹ̀ ti fọ̀nà ẹ ó ti jẹ́ kó mọ̀ pọ́nà ẹ ní kínní bọ́ torí pé kò tètè dowó dọ́là ó wá fẹ́ máa jákùn ó fẹ́ máa ṣọ̀lẹ ó fẹ́ máa kó ṣúṣù ó fẹ́ máa weak ó fẹ́ máa withdraw. No, it's not like that. ṣèbí ọjọ́ tó bá dẹ̀ rí ẹni ńlá ẹni táyé ń pọ́nlé tó ń fún ní yé àtẹ̀yẹ tó bá fún ẹ ní recommendation àbó fún ẹ ní kudos lórí nǹkan tó gbé dání tí ò jọ ẹ lójú yẹn ṣèbí wàá dẹ̀ tún tẹra mọ́ sí ó máa jíjà ẹ. Fídíò kan wà bí fídíò yẹn speak a lot. Deputy Governor Ọ̀yọ́ State bàbá wa Engineer Rauf wọ́n sọ àwọn nǹkan kan sí Alhaji Saheed wọ́n sọ àwọn nǹkan kan fún King Dr. Saheed Òṣùpá. Mo kọ́ ẹ̀kọ́ tó pọ́n bẹ́ẹ̀ gidi gan. Má kéré ara ẹ o má dẹ̀ jáwọ́ lórí ìgbìyànjú ẹ̀. Ta ló mọ̀ tún hàn Fuji music? Ta ló mọ̀ definition of Fuji music? It is abstraction of musical genres, collection of musical genres, musical generic assembly of flavors. No, kò kí n ṣorin nǹkan ṣá ní Fuji music, orin oní fàájì ní Fuji music, orin tó ní moral teachings ní Fuji music, musical montage ní Fuji music, musical salad ní Fuji music. Àwakọ̀ wáìdú lókè lóní kó máa dùn bó ṣe wá ń dán Òṣùpá tó ń dùn yìí mo fẹ́ kẹ́ mọ̀ kò lè tán o Aláhùnsá tí ló ń fún wa ṣe. Gẹ́ẹ̀tẹ̀ ó yá ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí ọ̀rọ̀ yẹn lọ fà ó dẹ̀ speak a lot ẹ jẹ́ ká kọ́gbọ́n bẹ̀. mi ò ń kọrin méjì gbó àwọn drivers mi mọ̀ wọn à lè gbé késẹ́ẹ̀tì míì sínú mọ́tò. Olólùfẹ́ rẹ̀ ni mí. Nọ́mbà 1 fan ẹ̀ ni mí. Ẹ̀mí rẹ̀ ogun o. Àwa dúró tiẹ̀ o. Because tiwa lélẹ́yìí báyìí. Tiwa lélẹ́yìí báyìí. Kódà bẹ́ẹ̀ yẹn ń kọrin lu èbó tó ń fi ohun èbó kọ èmi gbọ́ Yorùbá rẹ̀ dáadáa. Torí náà nǹkan ẹ̀mí rẹ̀ ogun ó pẹ́ fún wa. It's a pride for Ọ̀yọ́ State. Ọmọ ìmú yẹn gan ni. So àárẹ̀ ò ní ṣe ọ́ o. Níparí ọ̀rọ̀ mi lórúkọ gómìnà Akínyẹ̀kú ọdún akíkà. Olólùfẹ́ rẹ̀ ni mí. Ẹ̀yin náà sì rí báyìí ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe ẹ bá mi like video ẹ bá mi comment ẹ share ẹ bó kó lọ fà ó máa ṣàǹfààní fún ẹnìkan tó jẹ́ kó ti fẹ́ máa wà discouraged lórí ọ̀nà tó ń tọ̀ kò ṣáà ń ṣe ọjọ́ tí Dr. Saheed Òṣùpá bẹ̀rẹ̀ náà gbogbo ayé mọ̀ wọ́n ẹ̀ bá gbọ́ àwọn story oríṣiríṣi ọ̀tara ayé náà ti faradà tó ti fara kó gbogbo wa náà lọ̀rọ̀ yìí bá wí tàbá wà lórí line kan tàbá ṣáà ti confirm ẹ̀ pé ọ̀nà wa ni Ọlọ́run dẹ̀ ń bẹ lórí ẹ̀ pẹ̀lú wa ó lè má dá lọ́jọ́ tá a bẹ̀rẹ̀ ó bá jọjọ́ yẹn náà ló sáré dá ó lè má lọ fà ẹ̀rẹ́t level tó bá láwọn story kọ̀ọ̀kan nú àwọn struggle kọ̀ọ̀kan nú àwọn challenges kọ̀ọ̀kan tó yẹ kó máa build wa tó yẹ kó máa jẹ́ ká strong àti bẹ́ẹ̀ so onìtàn yẹn máa fi lè padà sweet
tó bá di ní ọjọ́ iwájú. Mo rò pé nǹkan tí mò ń sọ yìí ẹ jẹ́ tó rẹ náà ẹ bá mi subscribe sí Àkọ́ TV, ẹ bá mi like ẹ bá mi share ẹ dẹ̀ comment ṣe gan kò ní bàjẹ́ fún yín. Fuji music tẹ́ ló kà dìgẹ́n ó wá dìgbò àmì ní fò nítorí pé àdánsẹ́bù yẹn gangan ló jẹ́ kó wá popular. Fuji music tẹ́ ló kà ló wá dìgbò àmì ní fò nítorí pé àdánsẹ́bù yẹn gangan ló jẹ́ kó wá popular. Ayé ń gbórin Fuji ní London, wọ́n gbórin Fuji ní Yankee, wọ́n gbórin Fuji ní Holland, wọ́n gbórin Fuji ní Canada, wọ́n gbórin Fuji ní Europe, nítorí kó àdánsẹ́bù yẹn gangan ló jẹ́ kó wá popular. Ẹ ṣé gan-an ní bàjẹ́.